èyí ni sàrà tẹ́ máa bá mi ṣe ní ọjọ́ Thursday on the 19th of December ni wàá bá mi ṣe sàrà yìí. Inú àdẹ̀dùn ìwọ tó bá rí sàrà yìí ṣe mo máa kí ẹ kú oríire o, nítorí pé sàrà yìí máa lànà gan. Àwọn màláìka fẹ́ rìn gan ní ọjọ́ Thursday on the 19th of December. Tó bá rí sàrà yìí ṣe mo kí ẹ kú oríire. Mi mọ nǹkan tó ń wà o, mi mọ nǹkan tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run máa ṣe fún ẹ. O ò ní fi kan yìí kan mọ́, ara tó ń ní ẹ̀ Ọlọ́run á bá aṣọ ara nínú ìdààmú. Ọkùnrin máa balẹ̀, kí ló máa bá mi wá? Wàá bá mi wá èkuru funfun, ó lè rà ó dẹ̀ lè ṣe. Wàá bá mi wá ṣúgà, wàá wá oyin. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ló máa pọ̀, wàá fi ṣàdúrà dáadáa. Ní ọjọ́ Thursday ló máa ṣe o. Tó bá ti wá fi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣàdúrà, tó bá ti ń ṣàdúrà lọ bá mi wá omi tó bá tutù. Kó fomi yẹn gbàdúrà pé Ọlọ́run fi mí lọ́kàn balẹ̀. À ń wọ 2025 mi gbọ́dọ̀ fi nira wọ̀. Jẹ́ kọ́kàn mi bẹ̀rẹ̀ sí ní máa balẹ̀ láti 2024. Oore mi tó kù, oore ìfọ̀kànbalẹ̀ mi tó kù, Ọlọ́run jó tẹ̀ mí lọ́wọ́. Bó ṣe máa gbàdúrà nìyẹn, wàá fún mi yẹn tọrọ fún ìfọ̀kànbalẹ̀. Àmọ́ èkuru àtoyin àti ṣúgà ó ní ìtumọ̀. Wàá fi mẹ́tẹ̀ẹ̀ta iná ṣàdúrà, tó bá ti fi ṣàdúrà tán wàá lọ fún ẹ̀yẹn síta. O lè kọ́kọ́ gbé pure water tútù yẹn kó lọ afáwọn mi bára. Bí ṣọpọ̀ mi yẹn tútù o, tó bá ṣe lágbára ni kó ṣe rà sí. O lè ra méjì, o lè ra mẹ́ta, o lè ra tó bá ṣe ní agbára ni kó ṣe ra omi tútù sí. Kí lomi jẹ́ ìfọ̀kànbalẹ̀ lómi. Ojú ayé ìfọ̀kànbalẹ̀ lómi. Ojú àlágan tó bá lálàpọ̀ owó mi, ọkàn máa balẹ̀ ni. Ìfọ̀kànbalẹ̀ ń bọ̀ fún ènìyàn. Tó bá sì gbómi tó ti lọ fi ṣe sàrà, wàá lọ pín omi fáwọn mi bára. Iyọ̀, ṣúgà àtoyin tó ti pò papọ̀, ṣàdúrà tí kò lọ fọ́n síta. Tó o bá rí èkuru, o lè rà. Tó o bá rí, o lè sè. Kó ṣàtijẹ́ èkuru funfun ni. Wàá fọ́n síta. Máa retí oore. Ìwọ tó bá rí sàrà ṣe mo kí ẹ kú oríire. Àwọn tí wọ́n ṣe sàrà tí Ọlọ́run ti ara ẹ̀mí àìṣọ́ ọmọ bàbá tápáyàn, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tọwọ́ náà wọ́n ń ṣí ọ̀nà wọn ńlá. Gbogbo ara èmi ni ara ní mi, Ọlọ́run ti mú ìnira kúrò nínú ayé wọn, ó ti fi ìrọ̀rùn sínú ayé wọn. Ó ṣe èmi ni mo ní sàrà, Ọlọ́run ló ní sàrà. Fún wọn tó wọ́n mi for the first time, orúkọ mi ni Aisha ọmọ bàbá Tápà Lábòjì. Fún wọn tó ti follow me, like fídíò mi kò share, tó fídíò mi máa share láǹfààní. Tó mo máa ń drop sàrà gan. Àwọn sàrà ìtúsílẹ̀. Àwọn sàrà tó máa ń jẹ́ kọ́nà lọ. Àwọn sàrà tó pé tó bá ṣe wàhálà láì pé ó jáde láti inú ilé tí wọ́n ti tì ẹ́ mọ́ tipẹ́tipẹ́, ó fò bọ́sà. Sàrà táwọn èèyàn ṣe tí wọ́n ń ríwèé gbèlú. Sàrà táwọn èèyàn ṣe tán rọ́mọ bí. Sàrà táwọn èèyàn ṣe tán ní fọkànbalẹ̀. Kò ṣe èmi ni sàrà, Ọlọ́run bá ló ní sàrà tó dẹ̀ ní kí n máa yàn. Ìwọ tó ń wò mí, ọdún yìí lọ sópin, ẹ̀mí rò ní lọ sópin. O ò ní dààmú, o ò ní mọ ìnira, o ò ní mọ wàhálà, o ò ní mọ ẹkún. Make sure kó fi ṣe sàrà yìí tó káwọn màláìka fẹ́ rìn gan. Wọ́n dẹ̀ bẹ́ẹ̀ pàdé. O ò ní fi ìnira lólé ayé ẹ̀.